gbá géèmù fún yín ni o ẹ lọ jókòó dáadáa kẹ lọ ro ọ̀rọ̀ tí mo sọ yìí pé wọ́n finger brain ni wọ́n gbá géèmù fún yín ni EDF4. mo kí yín ẹ̀yin olólùfẹ́ Ọpẹ́ Fanta ẹ wo ẹ wá nǹkan kan fìdílé ìyálọ́jà sọ̀rọ̀ jáde nípasẹ̀ ìjà tó ń lọ láàrin Alhaja Kaola àti Akeugba Gold o ẹ wo ìyálọ́jà sọ pẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ wo ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù ẹ wá nǹkan kan fìdílé kẹwọ fọ́nrán tí mo fẹ́ play fún yín. ọ̀rọ̀ kan wà tó jẹ́ wípé ó yẹ ká máa dábàá ti ń sọ ká máa dákẹ́ ká máa mọ̀ bá ṣe mọ́ ní sùúrù tá a mọ̀ sọ. ètò mú ká máa jáde ká máa sọ̀rọ̀ sí ni pé àwẹ̀ ò ní pẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ ò ní pẹ́ bẹ̀rẹ̀ gbogbo yìí tẹ́ ẹ ti ṣe nígbà tí ò sá àwẹ̀ ńlẹ̀ ṣé bẹ́ẹ̀ tún ṣe mú wọnú àwẹ̀ rèé torí tó bá dénú àwẹ̀ ẹ mọ̀ pé oṣù lámúlánà láwà oṣù alápọ̀nlé láwà ṣé ẹnu tẹ́ ẹ fi ń jáde àjàjà yín tẹ́ ẹ pera yín láàfa Alhaja Kaola àwọn ọ̀rọ̀ kan wà tó tiẹ̀ ń jáde lẹ́nu yín ó kù díẹ̀ káàtó rárá but mo fẹ́ kẹ́ ẹ mọ̀ kíní kan ẹ̀yin èèyàn mi wọ́n finger brain Alhaja Kaola ni o díẹ̀ àwọn nǹkan kan díẹ̀ kan hàn tó hàn sí mi wọ́n gbá géèmù burúkú ni ṣeré èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí ó pẹ́ kí n tó mọ̀ pé géèmù ni wọ́n gbá torí ó kù díẹ̀ gan wọ́n ti tọwọ́ mi gan bọ́ ṣọ̀lọ̀ tán ọjọ́ ọ̀rọ̀ tí ì tó Alhaja Kaola ẹ lọ ní àyípadà ọkàn Alhaji Akeugba Gold kò kú iṣẹ́ ẹni tó yẹ kẹ́ máa bú kẹ́ máa yẹ̀yẹ́ wọ́n gbá géèmù fún yín ni o ẹ lọ jókòó dáadáa kẹ́ lọ ro ọ̀rọ̀ tí mo sọ yìí pé wọ́n finger brain ni wọ́n gbá géèmù fún yín ni EDF4 ṣùgbọ́n ìwà sọ pé bí ẹ ṣe tó bá dá ni gúnlẹ̀ èèyàn máa tún tugun tó bá gbé ni ṣùgbọ́n èèyàn máa ń tugun ni ẹ lọ jókòó ẹ lọ tẹ́rù ara yẹn pa gbogbo ohun tó wà ńlẹ̀ tẹ́ ẹ fi kórìíra Alhaji Akeugba Gold tẹ́ ẹ fi mú gẹ́gẹ́ bí ọ̀tá yín géèmù ni wọ́n gbà fún yín ni àwọn tó dẹ̀ gbá géèmù yẹn bí tí wọ́n fẹ́ gbá géèmù yẹn sí bí wọ́n fẹ́ kó yọ tó fẹ́ kó rìn lọ tó fẹ́ kó wọlé sí bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe wọlé sí ọjọ́ ọ̀rọ̀ tí ì tó ṣùgbọ́n yìí bí ẹ ṣe máa ń sọ wípé ẹ ní mọ́ọ̀nì tẹ́ ẹ ṣe máa sọ àwọn òjáàrù àwọn òtáàdù àwọn kíní kan kí tẹ́ máa sọ̀rọ̀ yẹn gbogbo bẹ́ẹ̀ ṣe mọ kéwú tó yìí ó yẹ kẹ́ ẹ ti rò kẹ́ ẹ ti ṣàdúrà kẹ́ ẹ ti rí ẹtẹ́lẹ̀ ní mímọ̀ kẹ́ ẹ ti rí pé géèmù náà gbá fún yín wàláì mi ò gbọ́dọ̀ parọ́ fún yín Alhaji Akeugba Gold ṣe rí Alhaji Akeugba Gold mi ò sọ wípé bóyá áńgẹ́lì ni o mi ní màláíkà ni o èmi ò fẹ́ pé òun ló pé jù níwájú Ọlọ́run bó mo fẹ́ kẹ́ ẹ mọ̀ kinní kan wípé lórí ìkànnì tá a wà yìí wàláì kì í ṣe pé bóyá pé mo fi sọ bí èèyàn bá gbà Alhaji Akeugba Gold lẹ̀ báyìí bí èèyàn bá gbà Alhaja Kaola lẹ̀ àwọn èèyàn kọ̀ọ̀kan mú Alhaji Akeugba Gold àfẹ́ tó máa ṣàbòsí tó bá ń ṣe ọ̀tẹ̀ tó ń ṣe fracas kan tó má Alhaja Kaola kí nìdí nítorí àǹtísídẹ́ǹtì àwọn méjèèjì lórí ìkànnì yìí àìmọye ìgbà tí mo ti ṣe show fún Alhaji Kaola Alhaji Akeugba Gold ṣe bẹ́ẹ̀ mi ìyàlájẹ ni mo ti ṣe show fún Alhaji Akeugba Gold bí ẹ̀mélòó kan bí ẹ̀méjì wàláì tàláì kò jáde síta kò bú mi rí that is Alhaji Akeugba Gold for you ó máa rí ó máa fi rírí ṣaláìrí ó máa gbọ́ ó máa fi gbígbọ́ ṣaláìgbọ́ for that we have to respect him for that. nǹkan tí mo tún wá fẹ́ kí Alhaja Kaola nǹkan tí mo fẹ́ kí ẹ rántí ṣé ẹ rí nílé ayé èèyàn gbọ́dọ̀ máa rántí oore ṣé ẹ rántí ìgbà tí gbogbo sórí ìṣẹ̀lẹ̀ ní ọdún mélòó kan sẹ́yìn ẹ máa ríyàn dúró tì yín nígbà tí ojú ń pọ́n igun yín àwòdì Alhaji Akeugba Gold ó dúró báyìí rà bẹ́ẹ̀. Alhaji Akeugba Gold
ó dúró ti Alhaja Kaola gbogbo wa lárí lórí ìkànnì àti tá bá fẹ́ ṣàbòsí. ibùdó ọ̀kan lọ́mọ tó wá di pé òun àti Alhaja Akeugba Gold Alhaja Kaola tí wọ́n jọ ń búra wọn tán pé ẹran lọ́mọ kinní kan ìyàgbó kan tó ń sọ lónìí ní ìgbà tí ojú ogun le tó ń gbóná tó dàbí iná búrẹ́dì. Wàláì ọ̀kan lọ́mọ ó dúró ti Alhaja Kaola. torí mi ò kì í ṣe onígbàgbé lóòótọ́ àwọn èèyàn máa ń jó nígbàgbé o ṣùgbọ́n téèyàn bá tún padà téèyàn bá flashback èèyàn máa ń ro ọjọ́ kan mọ́ nǹkan lára ni pé tí ì bá ṣe wípé nǹkan kan báyìí mo rò mọ́ lágbájá ẹ̀yin èrò nǹkan mọ́ra yín lára nínú ẹ̀sìn yín ni lẹ́yìn ẹ̀yin àwọn tí mo gbé síwájú ni mo bá wí o bó ṣe tó ṣẹlẹ̀ Alhaja Kaola torí lọ́jọ́ kìíní àná tí gbogbo èèyàn jáde èmi gan ṣe show tí mo ṣe fún Alhaja Kaola is more than 1 million views kí ló ṣe jẹ́ 1 million views tí mo ṣe tó ní nígbà náà lọ. ìgbà tó gún yẹn gbóná jíjíjíjíjí ọ̀kan lọ́mọ gbéra torí gbogbo èèyàn retí kébí Tùrájí kó sọ̀rọ̀ kó yànnà náà ọ̀rọ̀ ó tójú ẹ̀ rí nípa most especially pé wọ́n ní wọ́n rẹ́jẹ̀ bí kan most especially nípa ọmọọṣẹ́ pé ṣé lóòótọ́ ni kó fẹnu ara ẹ̀ sọ wípé Alhaja Kaola àwọn àtọmọṣẹ́ wọn àti driver bí nǹkan pẹ́jọ lájọṣepọ̀ lótẹ́ẹ̀lì afẹ́mọ̀ kó pa ipò ní rìkọ́dì kan lọ́wọ́ everybody náà retí pé wọ́n ní láti mọ̀ kí ni rìkọ́dì yẹn kí ló wà ń bẹ̀. ọ̀kan lọ́mọ gbéra ó lọ sọ́dọ̀ bí Tùrájí ó rí bí Tùrájí ó rí gbogbo àwọn fídíò tó rí àwọn ẹ̀rí ni gbogbo wa ń retí kọ́kan lọ́mọdé kó wá jábọ̀ fúnlé pé ìwọ ló tọ̀yọ́ bọ̀ yá jáde ìwọ náà wá jáde síta wá sọ tójú ẹ̀ rí kí ló rí bọ̀ kàkà kí ọ̀kan lọ́mọ jáde kó wá tú gbogbo àṣírí tójú ẹ̀ rí ọ̀kan lọ́mọ wá dé wá ń ṣépè bó ti jẹ́ pé àwọn èèyàn náà jáde fún padà because of you Alhaja Kaola ọ̀kan lọ́mọ wá dé ó wá ń twist ẹ̀ kí ní kẹ́ni kó má dá sí mọ́ ẹ̀ tó bá tún sọ nípẹ̀ ẹ̀ tó bá ṣe nìkan ló wá ń ṣépè lọ́mọ gbọ̀ngàn lọ́mọ gbẹ́ni sáà nítorí ní kò jíṣẹ́ fún wa ọ̀kan lọ́mọ bu àṣírí yẹn ìgbà táwọn èèyàn rí ọ̀rọ̀ tí wọ́n máa sọ torí last òkú táwọn èèyàn retí nìyẹn pé wọ́n máa fi update ìgbà tí wọn ò rí kọ̀kan lọ́mọ sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn pẹ̀ dàda ìdá ọ̀kan lọ́mọ ló ń paná ọ̀rọ̀ yẹn ló ń kúrú ló ń ga lọ́jọ́ kìíní àná ọ̀kan lọ́mọ òun náà lẹ́mọ̀ tí wàá dọ̀tà báyìí ọ̀kan lọ́mọ náà lẹ́mọ̀ tí wàá ń gbéra yín ṣépè ọ̀kan lọ́mọ Alhaja Kaola tó dúró tì lọ́jọ́ kìíní àná òun ló mà tí wàá ń pè ní ìyàgbó nǹkan báyìí tó mà tí ń ṣépè fún kí ni ìbáàdé Yorùbá bọ̀ wọ́n ní ṣẹ̀mí bí ọlọ́ògùn ọ̀rẹ́ tó bá ti jẹ́ pé lóòótọ́ tí mo mọ̀ pé wọ́n gbá géèmù fún Alhaja Kaola ni tó ló ṣẹ̀ṣẹ̀ géèmù náà ni tó bá jẹ́ pé wọ́n ṣe gbá géèmù fún Alhaja Kaola bá wá sọ pé ṣẹ̀mí bí ọlọ́ògùn ọ̀rẹ́ tó wá lọ rèé béèrè lọ́wọ́ ẹni ọ̀rọ̀ kan pé Alhaja Akeugba Gold mo gbọ́ pé wọ́n ló ṣe nǹkan báyìí mo gbọ́ pé wọ́n ló sọ nǹkan báyìí Alhaji Akeugba Gold náà wá ṣàlàyé pé báyìí ló ṣe rí ìjà yóò ní débi tá a dé lónìí. kò sí bàlájà Kaola ṣe lè pera rẹ̀ láàfáà tó tí Sheikh Akeugba Gold ọmọ Akeugberu náà ní àáfáà lòun ipò obìnrin àtọkùnrin ẹni jẹ́ wọn mọ́ fi gbága ó lè jọ máa fà ó èyí obìnrin lè mọ kéwú mo sì mọ̀ pé Alhaja Kaola nìkan kan ní obìnrin tí wọ́n kọ́ mọ kéwú ẹlòmíì mọ kéwú tí ì ṣe dáwà tí ì ṣe gbogbo obìnrin tẹ̀ ṣe tó sì mọ kéwú kò dìgbà téèyàn bá ń sọ kéwú lẹ́nu kó máa jẹ kéwú lẹ́nu kó tó ní ìbẹ̀rù Ọlọ́run gbogbo tẹ̀ ṣe yẹ fi bẹ̀rù Ọlọ́run sí. Alhaja Kaola ẹ lọ jókòó kẹ́rí pé wọ́n gbá géèmù fún yín ni wàláì ó yẹ kẹ́ lọ bẹ Alhaji Akeugba Gold ni tí gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ sọ yìí ó ti pọ̀ jù
ẹ máa ń gbàgbé nǹkan ṣá tí nǹkan bá ń ṣe mí nǹkan mọ̀ ṣe ìkàkẹ́ gbàgbé òdì ní sá ìkàkẹ́ gbàgbé tẹ́ bá sì sọ báyìí ni yóò mọ̀ dùn ni bí bá ń sunkún yóò sì mọ̀ bá mi sunkún àwa méjèèjì ó sì mọ̀ sunkún ṣé rọ́ wá ni ẹ ti gbàgbé nìyẹn o ẹni tẹ́ sọ pé tí nǹkan bá ń ṣe yín nǹkan ó mọ̀ ṣe yóò sì mọ̀ sunkún bí nǹkan bá ń ṣe òun náà yín náà yóò mọ̀ ṣe yín ẹ̀yin náà sì mọ̀ sunkún ó lẹ wá jáde lẹ wá ń wọ́ wòkúwò lẹ wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí arákùnrin yóò sì dá yín lóhùn arákùnrin yóò sì sọ̀rọ̀ egungun yín sì ń ràn gbogbo ìgbà Alhaja Kaola ó sì ń jáde ó sì dákẹ́ béèyàn bá mẹ́nìkan béèyàn bá jáde fẹ́nìkan tó sọ̀rọ̀ sí lálákọ̀ọ́kọ́ tí ò sọ̀rọ̀ tó jáde tó sọ̀rọ̀ sí lẹ́lẹ́ẹ̀kejì tí ò dáhùn ṣebí wàá dẹ̀ sinmi wàá sinmi ẹ̀dọ̀ báwo láàárín ìwà àtọ́lọ́hún ṣe gún àbí báwo ló ṣe expect kí àárín ìwà àti Ọlọ́run ṣe gún nígbà tó bá mú ọmọlàkejì ẹ tó ń wọ́nlẹ̀ túrútú nígbà tẹ́ bá gbogbo tá a sọ pé wọ́n ní Saheed Shittu ń ṣe nìyẹn pé ó disrespect àwọn bàbá kan àwọn kinní kan àwọn màmá tí wọ́n ń bínú táwọn èèyàn sọ pé Saheed Shittu you have to stop it ṣe bí ìtẹ́yìn náà jáde ẹ̀yin náà disrespect ni ẹ̀yin náà ń wọ̀nyàn lẹ̀ túrútú nìyẹn Alhaji Akeugba Gold ẹ lè máa sọ̀rọ̀ sí màá yẹn kẹ́ máa sọ̀rọ̀ sí kẹ́ máa bú ní gbogbo ìgbà kó má sọ̀rọ̀ kẹ́ wá ní pé kọ́kọ́lọ́mọ gbẹnu dákẹ́ ọ̀kọ́lọ́mọ ò ní gbẹnu dákẹ́ òun náà jáde afúnyín lẹ́sìn torí pé dàda ti ẹ̀yìn kíní kan tí ò lè jà ní ó lábúrò tó gbójú. ẹnìkan náà tún jáde tí mo tún gbọ́ ṣù ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta bóyá kàkà kí àná bí àbí nǹkan bọ̀bọ́ yìí náà sọ yá ti ọ̀rọ̀ àwọn èèyàn máa jáde tó wá ti jó lórúfẹ́ bàbá ìwà máa fún yín lésì kò dìgbà tí Akeugba Gold bá sọ fún yàn pé jọba mi jáde bá mi jáde àwọn èèyàn á fún yín lésì dímọ̀ tẹ́lẹ̀ ṣe jáde tẹ́ fi sọ̀rọ̀ bóyá kí n sọ fún yín bóyá ẹ mọ̀ ayé ò gbọ̀rọ̀ yín gbọ́ Alhaja Kaola wàláhì èmi ò parọ́ fún yàn ayé ò bìlíìfù nǹkan tẹ́ ẹ sọ torí lórí ìkànnì la wà yìí àti sílẹ̀ǹtì yín lórí ìkànnì gan ò dá ó yẹ kẹ́ ẹ lójú tì pé gbogbo nǹkan kọ́ ni màá jáde síta tí màá wá máa sọ I'm telling you ẹ má bínú o èmi má báyọ̀ sọ tán ó lè má tẹ́ yín lọ́rùn o ṣùgbọ́n mo máa sọ women supporting women la máa ń ṣe fún ilé ẹ̀kọ̀ọ̀kan tá a bá jáde pé ká support yín tá a bá jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan Alhaja Kaola tá a bá support yín a kò bí ń ṣe women supporting women ni àtisídẹ́ǹtì yín ò dá lórí ìkànnì tá a wà yín mi ò gbọ́dọ̀ parọ́ fún yín ṣé ká bẹ̀rẹ̀ nípa tàtà àpapọ̀ ni àbí ká bẹ̀rẹ̀ nípa ti Mariam ni àbí ká sọ nípa Jubril ni. àtisídẹ́ǹtì làwọn èèyàn máa ń rò àti máa ṣe bo èèyàn ló máa ń jẹ́ kó gbàgbọ́ nǹkan tó ní lágbájá bá sọ pé lóòótọ́ ni. ibi ìlàwà nígbà tí Alhaji Akeugba Gold ní àwọn ò ní gbà wípé àwọn máa gbé Saheed lọ sílé ẹjọ́ wípé ó pe àwọn ní kinní kan pé ó ṣe kinní kan pé ó fi ń bú àwọn ó fi ń ṣe kinní kan pé ó ń yẹ̀yẹ́ àwọn pé àwọn ń lọ sí court bí màá yẹn ṣe ń sọ tiẹ̀ ló tún sọ pé ṣé gbogbo nǹkan tí Saheed ṣe àti sílẹ̀ Saheed lórí ìkànnì pé kò dá ó yẹ kó apologize pé ibùdó gan ṣèbí Alhaja Kaola ẹ gbogbo tó ṣe fárábìnrin yẹn máa yẹn mà tún jà fún yín bó ṣe ń sọ tiẹ̀ ló mà tún jà fún yín gbà náà ṣé ti gbàgbé ni. ẹni tẹ́ ti jọ ní àjọṣepọ̀ tó lóòrìn tí gbogbo ayé ti mọ̀ tẹ́ ti sọ dáadáa nípẹ̀ ẹnu tẹ́ ti sọ dáadáa nípẹ̀ yẹn ẹ tí wọ́n fi jáde wá fi ń tẹ ẹ wá ní ká gba ń tẹ̀ sọ ká wá gbàgbọ́ èwo lẹ fẹ́ ká gbàgbọ́ yìí tẹ́ sọ ń gbà náà bẹ́ẹ̀ ṣe sọ náà tẹ́ ti sọ nípa Alhaji Akeugba Gold lẹ́sọ wallahi tallahi ẹ tún wá jáde sí ẹ tún wá ń sọ ọ̀dàkejì nípa opposite ẹ tún sọ wallahi tallahi ẹ pé onírọ́ ni ní òun fẹ́ ká gbàgbọ́ nú ẹ̀ ìgbà tẹ́ ẹ̀sọ́ta lákọ̀ọ́kọ́ ẹ̀ ń jẹ́rìí sí pé bí màá yẹn ṣe rí nìyí èèyàn dáadáa ní èèyàn tó níbẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń sọ lẹ̀ ń sọ arábíkì lẹ́tọ̀ wọ̀ láìtàlá bẹ́ẹ̀ lẹ́ fọ́ Ọlọ́run búra àwọn ìkìrìyìn àwọn tìrìyìn Ọlọ́run àwọn kìnnìkan ìrìyìn Ọlọ́run nísìnyí ẹ tún wá jáde ẹ tún wá sọ wípé àwọn kan sí bẹ́rẹ̀ látòkè dé pàkọ́ àwọn kìnnìkan dé kìnnìkan gbogbo àwọn obìnrin ló bá sùn gbogbo ẹ tún wá padà sọ ẹ tún wá fi wà láìtàlá sí ẹ lè fẹ́ ká gbà yín gbọ́ we are not fools
ò pé ní alájà ẹ wọlé lọ alájọ kó ìtẹ̀sán tó ẹ wálé tiẹ̀ ti tá tán ojú òtì yín ẹ pera ní àfà ní táìmù tí èèyàn kú ní tí wọ́n sọ pálápàtà páyàn nílọrin so bá mo jù ló yẹ kẹ́ ẹ tiẹ̀ jẹ́ gbogbo èyí tẹ́ pera ní láàfà àtàfà ọkùnrin àtàfà obìnrin so bá mo kò sí kí lọ́rin nìkan kọ́ ló bá so bá mo ló yẹ kí gbogbo yín wà kẹ́ ẹ mọ̀ pé iṣẹ́ pọ̀ láti ṣe láàrin àwọn ọ̀dọ́ àwọn tẹ̀ ń kó sí mọ́ṣáláṣí àwọn tẹ̀ ń kó sí ilé kéwù yẹn iṣẹ́ pọ̀ fún yín láti ṣe láàrin wọn àwọn àáfàá kéékèèké tó ṣẹ̀ṣẹ̀ ń gróòbọ̀ iṣẹ́ pọ̀ fún yín láti ṣe àwọn àáfàá tó wà ńlẹ̀ iṣẹ́ pọ̀ fún yín láti ṣe táyìn lẹ wá jáde sẹlẹ̀ wá ń ṣe fracas so ẹni tẹ́mi ṣe fracas ẹ̀ sìn nínú àwẹ̀ ẹ̀sìn ẹ̀ ti fẹ́ nu yẹn gbà àwẹ̀ nínú àwẹ̀ ẹ̀sìn ẹni tẹ́mi fi ṣépèṣépè yẹn ẹ̀ ti wá lẹ́sẹ̀ pé ẹ fi ń wà ẹ fẹ́ fi jèrè ọkàn fánàrán bíi bóun lẹ ṣe fi rú ẹni ẹlẹ́jẹ̀ gbé bílí ìpè wọn ṣe é fi pè mẹ́ntọ̀ gidi ẹ lè jẹ́ mẹ́ntọ̀ fún yàn ṣá alájà ẹ̀ lè jẹ́ mẹ́ntọ̀ fún rú èmi mi ìmọ̀ ẹ̀ lè jẹ́ mẹ́ntọ̀ fẹ́ lómi o ṣùgbọ́n ẹ̀ lè jẹ́ mẹ́ntọ̀ fún rú èmi. tẹ́ ẹ bá ti téèyàn àtèèyàn bá ti fọwọ́ wọwọ́ tọwọ́ ti wọ̀ kò sí ní tẹ́lẹ̀ gbọ́ nípa ẹ̀ tẹ́ bá ti ẹ̀ gbọ́ anything tó bá tiẹ̀ pé wọ́n ti ẹ̀ dá wọ́n fígà wọ́n gbá géèmù lóòótọ́ accepted o mo ti sọ ṣáájú o tó bá gbá géèmù fún yóò yẹ àgbà tó ti gbá géèmù yẹn mo rẹ̀ fẹ́ kẹ́ ti jókòó kẹ́ ti sit back kẹ́ ti rò pé wọ́n gbá géèmù fún yín ni kẹ́ ti sit back pé no pẹ̀lú gbogbo tó ti ẹ̀ sọ nípa lágbájá yìí ìtọ́ sọ nípa máa ṣèyí kí akí ó gba góòdù yẹn tí wọ́n níwà ẹ̀ lélẹ́yìí kí ni àti ṣe é bo èmi àti ẹ̀ látẹ̀yìn ṣó lè ṣerú ẹ̀ tó bá tiẹ̀ wá ṣe kílẹ̀ tó fi ṣe máa béèrè lọ́wọ́ ẹ̀ máa bínú bíbélì gan fẹ́ pé bínú má ṣe ṣẹ̀ ó ní tó bá ṣẹ̀ má jọ̀wọ́ má wà jẹ́ kí òrùn kó wọ̀ bá ìbínú nínú ẹ̀ ìyẹn ni pé o ní orí ọ̀fẹ́ tínú bá bí ẹ tí ọ̀rọ̀ bá ṣe kínú bí ẹ o wá lórí ọ̀fẹ́ láti gbé kúrò lára pé lágbájá mo gbọ́ nǹkan báyìí ṣe ẹ̀yin ò kí ń bíra yín ṣẹ̀ ní wọ́n ní ṣẹ̀mí bí ọlọ́gùn ọ̀rẹ́ bẹ́ẹ̀ bá ti ṣẹ̀yìn ẹ̀ kí ń jọ jókòó kẹ́ ẹ̀dọ̀ trash out ẹ̀ lè pera yín lórí fóònù kẹ́ trash out. tó bá ti ṣoore fún yàn rí èèyàn máa ń dúró tó bá ṣẹ̀yàn ẹ̀ bá bí bẹ́ẹ̀ bá wá jáde fún yàn tẹ́ jáde lẹ́lẹ́kọ̀ọ́kọ́ tẹ́ni yóò wá fèsì tẹ́ jáde lẹ́lẹ́kejì ẹ̀ bá sinmi náà. ẹ̀ bá sinmi. èyí tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ ń jáde ń sìn igbe ẹnìkan sí gbẹ́rẹ́ láti pa ó sì látorí ó sì dẹ́yìn ìkíní kan ó ti láti gi imú dé kíní kankan ìgbà tí ò sí awuyewuye láàrin kánígbà yẹn lẹ bá ti sọ kẹjẹ ká sọ pé lágbájá àṣírí èèyàn báyìí lẹ jẹ bóyá ìbá gba yìí bọ̀ kì í ṣe nígbà tẹ́ ń jà yóò bá padà sọ pé jà lóde lórí dòwe so tí ẹ bá ń pẹ́pẹ́ yìí gan pàápàá fúnra ara yín tẹ́ bá fẹ́ tẹ́ bá rò dáadáa tẹ́ bá lárò jinlẹ̀ dáadáa bọ̀ nígbà yẹn ẹ̀ sá fún un lẹ́yìn tẹ́ ẹ rí nígbà yẹn lẹ́jọ́ ń ṣe kòríkòsùn kílẹ̀tẹ̀ ẹ̀ sá fún gbà náà kí ló dé tẹ́ ẹ̀ sá fún nígbà yẹn. tẹ́tẹ́ ló sọ̀rọ̀ you know what the man did to Alfa Saheed Shittu ẹ̀ ṣé Alfa now ṣé Alfa Saheed Shittu ṣé kò máa bú ni ṣé Akeugba Gold àti Alfa Saheed Shittu wọ́n jọ wà nú ẹgbẹ́ torí ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ o àbí pàtó pè ní Akeujẹ lẹ́dẹ̀ ẹ̀yin orí gbogbo ẹ̀wọ̀ ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ gbogbo bí ẹ má jẹ́ ká máa padà sọ́dọ̀ Saheed Shittu lóun ti change nípa pé èèyàn wọ́ èèyàn lèèyàn búyàn ẹ má jẹ́ padà sórí àwọn ìwà ẹ̀ so nítorí nǹkan tó ṣe fún Saheed Shittu nǹkan tí wọ́n di máa di tu Saheed Shittu ṣé òun wá ní ká Alhaja Kaola tó wọ́n wá ń gbẹ̀san but nígbà yẹn Saheed Shittu gan pàápàá ọ̀tá Alhaja Kaola ni ní gbogbo ọ̀rọ̀ pé wọ́n ọ̀rọ̀ gbogbo àṣírí tó wà lórí social media yìí ṣe bí kíní ló gbé jáde ṣe bí Saheed Shittu ló gbé jáde Saheed Shittu ló jẹ́ ká mọ̀ yìí pé Alhaja Kaola ó fẹ́ràn oko pé tó bá rókó lórí wa gbọ́gbọ́ ayà kó máa já mú ó dẹ̀ gbé àwọn ẹ̀rí tì í ó dẹ̀ tẹ̀bà tí ọ̀rọ̀ ẹ̀ so ẹ má gbé yẹn wá ibi tí ọ̀rọ̀ Alhaja Kaola dé lónìí ó lè dáríjì ó lè lẹ́mí dáríjì kó lóun dáríjì kìíní lónìí ṣùgbọ́n wọ́n gbá géèmù tó ẹ̀mí dáríjì yẹn fi yọ ni kọjá ọ̀rọ̀ tí ì tó tẹ́pẹ́ntẹ́ fẹ́ gbọ́ nìyẹn wọ́n gbá géèmù fún Alhaja Kaola ni ẹgbẹ́ abẹ́ ìdáhùn tí ẹ̀mí ìdáríjì yẹn fi jáde pé mo dáríjì wọ́n gbá géèmù fún wọ́n finger brain Alhaja Kaola ni ó dẹ̀ fọ́ fún don't tell me what is that.
Akeugba Gold ni àwọn tá jẹ́ Christian gan ṣáà ní bó ṣe ń wọ́ gbogbo wọn lẹ̀ tó ń wọ́ gbogbo àwọn bàbá yẹn lẹ̀ ni wọ́n pè ní Akeugba Gold kí ni túmọ̀ Akeujẹlẹ́dẹ̀ ẹ jẹ́ ká sọ òtọ́rọ̀ nígbà tó bá ti súnyàn débì kan náà ó dẹ̀ lóhùn kò ní bá lóhùn òní ṣe olóòdù fẹ́ lọ sí court ṣé wíwá ẹ̀ mo jáde mo ní ẹ jẹ́ ká bẹ àwọn ẹ jẹ́ ká jẹ́ kó parí ẹ̀ ẹ jẹ́ kí Saheed Shittu kó bẹ Akeugba Gold àbójáde náà mo sọ̀rọ̀ nígbà mo nítorí pé gbogbo àwọn ọ̀rọ̀ tó sọ yẹn ti pọ̀ jù ṣùgbọ́n mi ò ní rò tọ̀rọ̀ kí n má sọ ìgbà tí Saheed Shittu tó ń fi nọ́mọ́ Alhaji Akeugba Gold tó ń fi nọ́mọ́ tó ń fìtínà ẹ̀ tó ní àkànyàkẹ́ lórí ìkànnì tá a wà yìí àwọn olódúró tì í ṣe wípé àyàn ọ̀tá ò fẹ́ wọ depression ṣe àbọ̀ pẹ̀lú ìrònú ló wà ń gbà náà ó ní tí wàá pé òun strong ṣe báwọn kan ló jẹ́ kó strong àwọn kan ló wà pẹ̀lú ẹ̀ tí wọ́n strong pẹ̀lú ẹ̀ tẹ́ pé wọ́n ní bóun máa sunkún wọ́n bàbá sunkún ni ó ti gbàgbé nìyẹn náà so ní ìsìnyí ó ti wá gbàgbé tébù ti wá ṣe so àwọn tó fẹ́ gbé ẹ kó wọ kó mà lọ́jọ́ kìíní àná ó ti dáríjì wọn àwọn tí wọ́n dúró tì ẹ́ kó má wọ kó má ṣe rẹ̀ léṣe àwọn ló wá sọ̀dọ̀ ta lónìí who does that bàbá ṣẹra wa ṣáà lè béèrè lọ́wọ́ ara wa ni ẹ tó ti dúró tì ẹ́ rí nígbà tí ojú ogun lé nígbà tí ojú pọ́n ikún ẹ̀ táwọn di wọ́n dúró bẹ́ẹ̀ rà níbẹ̀ nígbà tí wàhálà tó bá rí pé nǹkan kan tún ṣe bí kíníkílédé tí nǹkan yí báyìí kílédé lè ṣètò ẹ̀ lára ara yín kẹ́ bára yín sọ̀rọ̀ ṣé ká máa tanra wa ni èmi ò kì í tán yẹn o accepted pé wọ́n finger brain ẹ̀ wọ́n gbá géèmù fún ni fine but kò dáa kò yẹ kó jẹ́ pé Akeugba Gold Alhaji Akeugba Gold ni Alhaja a máa gbogbo ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu Alhaja Kaola lórí ìkànnì tá a wà yìí láti wá máa jáde àlàáfíà lè wà láàrin gbogbo wọn tó bá fẹ́ dáríjì Saheed Shittu àdìkọ́ má dáríjì Saheed Shittu bọ̀ kì í ṣe pé kò wá mẹ́nìkan lọ́ta ok ó dáríjì igun tó ń bẹ ẹjà ó dáríjì wọn igun tó wá dúró tiẹ̀ tó ń bẹ ṣọ̀rẹ́ ó wá kọjú sí wọn kọjú ìjà síra ní ẹja ṣó make sense ni kílé tí gbogbo wo kájọ jùmọ̀ máa gbé pọ̀ ní àlàáfíà kílé tá a ṣe sẹ́tù ẹ̀ àti igun kìíní àti igun kejì kó ní kálukú wà ní ìṣọ̀kan kílé tá a fi ṣe bẹ́ẹ̀. I'm not a Muslim ó ní ìtí ọ̀dẹ̀ ṣe gbóná tán I'm not a Muslim mo ṣe ṣe ní Alhaji Akeugba Gold ni gbogbo àbòsí yẹn má gbé yẹn wá sórí show mi I'm not a Muslim mi ò sí igun kankan. ṣùgbọ́n mi ìfẹ́ anybody lò mí láti bá igun kígun jà mọ́ and you cannot use my medium I have to say the truth. mo lọ́jọ́ ọ̀rọ̀ tí tó nobody kò sẹ́ni tó lè lo platform mọ́ láti gbágbé ìfẹ́ nìkẹ́ni enough is enough. tó bá wá di ní ìsìn tẹ́sí pé mo belong to Akeugba Gold tó bá wù ní kẹsọ tó bá wù ní kẹ́ni I belong to igun Kaola kò sí bí mo pa Alhaja Kaola nígbà kan èmi àti Alhaja Kaola máa ń sọ̀rọ̀ náà ṣùgbọ́n padà dùn mí pé mi mọ̀ pé géèmù náà gbá fún woman yẹn accepted mo yẹ kí woman yẹn bí tó sọ pé Ọlọ́run wá ti fún ní ìmọ̀ tó ṣé kó wá lajú kalẹ̀ kó máa jà kóbìnrin máa constitute nuisance lórí ìkànnì yìí kó máa sọ àwọn story tí ò yẹ kó máa gbẹnu tán àwọn ọ̀rọ̀ tí ò dáa kó máa jáde tó sì ní àti tí ò ní accident tó dáa lórí ìkànnì yìí bàbá la gbàgbé ọ̀rọ̀ àná akọ̀wùlẹ̀ gbàgbé ọ̀rọ̀ àná ni ṣáà mọ̀ bó ṣe ń lọ ni tabati ẹ gbàgbé gbogbo ẹ àbòsí ni kí n má support kíní kan ṣé ti Mariam ojú wa fọ́ ni àbí tí wá di àbí ẹ fi pé bá ṣe máa gbàgbé nìyẹn ni àní kò ní accident tó dáa accepted kò ní accident tó dáa accepted ènìyàn parọ́ fún yàn Akeugba Gold bá dúró báyìí bá Alhaja Kaola bá dúró báyìí ayé ò Akeugba Gold kan tó má kí Alhaja Kaola tó wá sọ pé ó wọ ṣòkòtò ó ń bá yàn sùn ṣé story nìyẹn ṣé lórí ìkànnì tá a wà yìí wàhálà obìnrin tó bá gbòbò ẹlẹ tó bá do wọn do nítì náà nìyẹn tó bá bọ́ kí ni òun ò ní fẹ́ láíláí gbogbo àwọn story tálàjà sọ yẹn kò ní ìdí ẹ̀ náà ṣé tálàjà kí oh my god mi ẹ bá break it ẹ bá kí máa sọ̀rọ̀ ni ẹ má yẹ kí inú bí mi o ẹ má wá fún mi ní comment section kankan bẹ́ẹ̀ ẹ má wá sọ nonsense fún mi. tálàjà Akeugba Gold bá dúró báyìí Jubril driver àbí ọmọọṣẹ́
Bintu Raji tó bá dúró báyìí dẹ̀ mú kanu méjèèjì àbí what are you telling me now? Tó jáde tó sọ pé irú Akeugbagold kò lè bá ó fẹ́ ó fẹ́ kíní kan nìyẹn wá mú kíní wá ó wá padà wá ó lóun fẹ́ òun wá búra pé láíláí ẹ dákun ṣe kò ojú kan lọ ni ẹ mọ̀ tara yín èmi ò sí di àbòsí ẹ má fi mí ṣàbòsí mẹ́jẹ̀ má wà sórí péjì mi ẹ má wà sórí WhatsApp mi wá fi mí gbá géèmù mi ò gbá géèmù kankan mọ́ ẹ má wà finger brain mi èmi gan ọ̀rọ̀ yín ti yé mi mo ti ní bẹ́ẹ̀ ṣe ń roll ẹ má ṣàbòsí ẹ fi wà Alhaja Kaola lẹ́yìn tẹ́ finger brain yẹn ìtẹ́ ẹ fẹ́ achieve ti achieve but Alhaja Kaola wọ́n ti ẹni tó bá ti ṣèyàn lóore rí èyàn kì í fi ojú olóore èyàn fi fún gúngi tó bá di lọ́la àwọn tó yẹ pé gbogbo ọ̀rọ̀ ẹ ó ti wà lọ́wọ́ wọn tí wọ́n ti gbé gbogbo àṣírí ẹ síta èmi tó yẹ kó bọ̀ kó yẹ kó settle kó ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn nìyẹn o kì í ṣe egun kan o àwọn tó gbọ́rù ẹ tó kọ́kọ́ gbé ọ̀rọ̀ ẹ síta táàrin yín bá tún wá dàrú wọ́n tún wá padà wá wọ́n tún wá ṣù ẹ wò times 10 ló máa jẹ́ níbo ló fẹ́ fojú sí ẹ máa wá sórí ìkànnì yìí tí nǹkan bá ń ṣe nìkan ó ṣe iná ní Alhaji Akeugbagold tó tí nǹkan bá sì dé bá ṣe yín kì báyìí ń sì mọ sunkún òun náà sì mọ sunkún àwọn méjèèjì ó sì mọ sunkún náà já rogun ẹkún so ẹjọ́ sunkún ọmọ nǹkan kò jọ dé bá yín mọ́ kò sí feelings mọ́ kò sí feelings mọ́ Adébáyọ̀ àbí Akínlójẹ Káyọ̀dé I will block you on my show don't come and tell me how to lie mi ò like anybody náà méjèèjì leave me alone let me say the truth ẹ̀yin alábòsí òṣì burúkú yìí ẹ̀yin náà lè dá wà lẹ́lẹ́ láàrin wọn ẹ̀yin alábòsí láìkì kẹ́ má bá sọ òótọ́ ọ̀rọ̀ kẹ́ jẹ́ káyé ẹ̀ bàjẹ́ kó máa wá sórí social media kó máa sọ story nonsense kan kó máa constitute nuisance ó ṣe pé ìyàwó tiẹ̀ síta tó bá jọ́kùnrin tó sì lọ́dà fake profile kí ìyàwó ẹ̀ jáde kó wá máa ṣẹ̀sìn ká pera wọn ní muslim kẹ́ wá dé kẹ́ máa fi ráyín ṣe gẹ̀gẹ́ kẹ́ máa fi ráyín ṣẹ̀sìn lórí social media ṣé ẹ̀ tó pera wọn láàfà ṣé ó yẹ káàfà àmọ́ ṣe fracasi lẹ́yìn tẹ́ ìrònú ẹ̀yàn láàrin lónìí alágalatia ṣó yẹ káwọn àbá àmọ́ ṣe fracasi bẹ́ẹ̀ni ò bá tiẹ̀ mọ kéwú sẹ́ni tó mọ kéwú yẹ kó jáde kó mọ ṣe fracasi pẹ̀lú yàn kó mọ yẹ̀yẹ́ yàn kó mọ ṣẹ̀sìn kó mọ fi ọkọ lọ́kọ ṣẹ̀sìn. mo àwẹ̀ ti dé sìn Alhaji Akeugbagold ẹ̀yin náà lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe máa ṣàtúnṣe báwọn èèyàn bá pè yín mo mọ̀ pé lóòótọ́ ẹ̀ sọ̀rọ̀ ó ṣeé ṣe bóyá láwọn àwọn iṣẹ́ kan tẹ̀ ń ṣe lábẹ́lé o àmọ́ but ẹ jẹ́ kálàáfíà òjọba lóòótọ́ ẹ ò sọ̀rọ̀ ṣùgbọ́n Alhaji Ọ̀kọ́lọ́mọ sọ̀rọ̀ Ọ̀kọ́lọ́mọ over to you ńlẹ́ o ṣèbí wọ́n ló ń gbìjà gbogbo orí iṣó ẹ̀ náà ni òun gbìjà lágbájá Saheed ń bú àwọn bàbá òun gbìjà wọn Saheed ṣe kíní kan ó sọ pé àwọn kan jálàbí ṣáàjìrí àwọn jálàbí kò wá padà tù báyìí ṣáàjìrí àwọn jálàbí kò padà tù àbí àwọn jálàbí kan ló mú ọmọ àwọn tó sọra wọn di alápàtà nílùú Ìlọrin àwọn iṣẹ́ sì pọ̀ tó yẹ kẹ́ ẹ ṣe nínú àwọn kíní tẹ́ máa ń ṣe àwọn ètò yìí tẹ́ ń ṣe yẹn ó yẹ kó máa fi ètò ẹ kó máa fi enlighten àwọn èèyàn most especially irú àwọn àfà irú àwọn èrò burúkú tó máa ń wà nínú ọkàn ara wọn ju kẹ́ kóra sórí social media kẹ́ máa ṣe fracas lọ kí lẹ̀ ń rí nínú fracas kí lẹ̀ ń rí nínú fracas ẹ̀yin tẹ́ bá ní pé ní money nínú ẹ̀sìn yìí nínú ìṣesí yín ìsọ̀rọ̀ sí yín ìhùwà sí yín ó yẹ ká rí pé lóòótọ́ ìbẹ̀rù Ọlọ́run bẹnu ayé yín ìwọ àti Alhaja Kaola ẹ wá bẹ̀rẹ̀ sí táwọn sọ òun náà sọ ẹran kinní kan ìyàwó náà sọ ìyàgbó nǹkan wàhálà yín pọ̀ lórí ìkànnì yìí ẹ wá má láfíà ṣe máa jọba torí mo rí bó sọ lórí ètò ẹ ó lẹ́nikẹ́ni tó bá ní pé kó má lọ sí kóòtù pé ó ní kẹyìn ẹ̀rí 21 àbí ìtàn ló ń sọ ní ṣó ẹ̀ tí mo wò ó lẹ́ni tó bá ní pé kẹ́ má lọ sí kóòtù ó ti fèpè lélẹ̀ àwọn iṣẹ́ èpè ìjọ ara tá à ń sọ nìyẹn ìwọ náà gbìyànjú bóyá ó pèrè láàfà Alhaji ló pèrè ìyẹn Ọ̀kọ́lọ́mọ ìwọ náà ṣépè ṣó yẹ kó ọmọ Ọlọ́run máa ṣépè ṣó yẹ kó ọmọ ànábì máa ṣépè ẹ tó bá bá yín sọ pé tó bá bẹ̀bẹ̀ ẹ tó bá bẹ nìkan tó bá bẹ bó ṣe máa rí fún ọ̀tá ẹ̀ bó ṣe máa rí kódà
ẹ̀yin tẹ́ bá sọ pé ẹ ń ṣojú ẹ̀sìn kan lórí ìkànnì tá a wà yìí ó yẹ kẹ́ ẹ ní àwọn ọ̀rọ̀ gidi tẹ́ mọ̀ sọ jáde lójú tí gbogbo èèyàn máa gbọ́ àwọn kan ló lè bá yín dá sí ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá bẹ̀bẹ̀ tó bá ní pé kẹ́ mọ́ gbé lọ kóòtù báyìí ló ṣe máa rí ó kù díẹ̀ káàtó ìwọ wá jóyè olùgbèjà ìwọ ní lẹ́yìn kìíní dàda tí ò lè jà ìwọ ní àbúrò rẹ̀ tó lójú tẹnu ẹ̀gbó kékeré tó mọ̀ ọ̀rọ̀ sọ dáadáa ṣé o mọ̀ pé yàwó oníyàwó ni alájà Kaola málájà Kaola ò bá tiẹ̀ fi rẹ̀ sípò kó gbé rẹ̀ sípò jẹ́jẹ́ kó mọ̀jẹ̀ kan wọ̀ ọ́nú lẹ̀ kó mọ̀jẹ̀ kan wọ̀ ọ́nú lẹ̀ kó mọ̀jẹ̀ kan ọmọdé kan yẹ̀yẹ́ tó ọmọdé bá tí àgbàlagbà bá ń ṣe bí àgbàlagbà káyí bẹ́ẹ̀ ṣe bó yẹ kó náà tiẹ̀ òpin nọ́mbà wà lọ́jọ́ orí ojú ẹ̀ lọ ó yẹ kó òpin lọ́jọ́ orí ojú ẹ̀ lọ ẹlẹ́ẹ̀kejì kó tiẹ̀ tí wá wò pé tọ̀ nínú ẹ̀sìn Islam tẹ́ ń ṣe yìí ẹni láti máa wùwà kẹ́ máa fi àpẹẹrẹ lélẹ̀ lórí ìkànnì tí gbogbo wa ń wò yìí kẹ́ fàpẹẹrẹ lélẹ̀ ìwọ náà fàpẹẹrẹ lélẹ̀ ẹ wá bàlàfíà ṣe máa jọba toró yà mí lẹ́nu náà ìwọ alájẹ ọ̀kan lọmọ wípé lọ́jọ́ kìíní àná tó lọ sọ́dọ̀ Bíntù Rájí ìwọ náà ló máa dúró tọmọbìnrin yìí gbogbo ohun tó dàbí àṣírí tó lóò bá a bò lọ́jọ́ kìíní àná ó tún padà wá jáde síta nígbà tí jáde ó padà tún yẹ̀yẹ́ ó padà tún gbogbo ẹ̀ síta kírédé ó ní gògóńgò ìwọ náà ò lè fàṣírí èèyàn pamọ́ lóòótọ́ gbogbo àwọn ọ̀rọ̀ tí arábìnrin sọ tó nígbà mi máa wà tẹ̀yìn ọkùnrin tẹ́ bá ní kẹ́ máa wo ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu àwọn obìnrin wa láì tó wẹ́ pé ìyàwó ilé èèyàn gan ìyẹn ò lù ṣe léṣe bó jẹ́ àbúrò èèyàn gan tọ́wọ́ èèyàn bá ba yóò gbà fọ́rùn nítorí ẹnu àwọn obìnrin ò kì í rọ̀ wá ó yẹ kí wọ́n ti mọ̀ wípé bẹ́ẹ̀ ni obìnrin ṣe máa ń mú nìyẹn ṣó yẹ kí wọ́n náà jáde kí wọ́n àtobìnrin kẹjọ máa tako ọ̀rọ̀ sọ ṣó yẹ tí o pèrè lọ́kùnrin ó yẹ kí wọ́n náà jáde kó wà máa tako ọ̀rọ̀ sọ pẹ̀lú obìnrin ó kù díẹ̀ káàtó I'm telling you àwẹ̀ ló ti tún bọ̀ yìí so ṣé irú yìí sì ẹ wà jáde ẹ tí wàá mọ sọ kankan nínú àwẹ̀ lẹ́wàá sọ pé ẹ kìnnìkan àbí ẹ máa ṣe kí ló máa sọ pé wọ́n ń ṣe yẹn o tàjúdà àbí kí ló máa ṣe nínú àwẹ̀ mo máa ń gbàgbé kí ló máa sọ lẹ́kṣọ̀ àwẹ̀ ẹ máa jáde lè ṣe lẹ́kṣọ̀ àwẹ̀ tí n bá gbọ́ pẹ́rẹ́ lẹ́nu yín irú alájà Kaola yẹn àlọ́ òkòyàn ló mọ́kà yóò mọ̀ ṣe lẹ́kṣọ̀ nígbà àwẹ̀ bá dé ń sìn ẹ̀dìdẹ́ ẹjí sáàrì jẹ ẹ wà lè ṣe wáàsí ẹ mọ̀ ṣe wáàsí inú àwẹ̀ pẹ̀lú àwọn ẹnu tẹ́tí fi sọ ọ̀rọ̀ àìdá tẹ́tí fi ṣáàtà ara yìí wàláì torí ẹ̀ ni ó ṣe nítorí ẹ̀ ló ṣe difficult fún yín láti jèrè ọkàn fànàbí ṣé irú yín lẹ́jáde sí alẹ́ sọ pé ẹ fẹ́ wá ṣe wáàsí sẹ́nìkan ẹ fẹ́ jèrè ọkàn fẹ́ nìkan ẹni yẹn gan ò ní bèrè pé ìwà àtòun gan dájú wá ti rí lọ torí náà alájì ọ̀kan lọmọ ìwà àtòbìnrin ẹ̀ ní láti jọ máa takùrọ̀ ọ̀rọ̀ sọ mo mọ̀ yí pé ìjà kí ó gba gúdù ni wọn náà ń gbé o tó fi wá di pé fi ń kọjú síra yín ẹ fi ń bára yín sọ̀rọ̀ tẹ́ fi wá ń búra yín àbí tẹ́ fi wá ń búra yín dẹ́ẹ̀dẹ̀ mìíràn ẹ lọ ní sùúrù aláàjì Akeugba Gold tó kúkú ń bú ẹ dákun tẹ́ ẹ bá ti rí tálájì tó ti fèsì tó ti ṣépè fún padà ẹjọ́ ẹ type ẹ lọ́ndà comment section mi ò ní láti mọ̀ ẹ má kóra yín wá sórí social media ṣé ẹ rí alàkọ́ tá à ń sọ nìyẹn àwọn onírandanrandan ẹ̀kọ́ máa wá sórí social lórí comment section you don't know what transpire nínú ẹ̀sìn tiyín bí nǹkan bá ṣe tó ló ṣẹ̀ṣẹ̀ join nìyẹn ó rẹ̀ pé ẹ̀gbẹ́ làákàyè orí show wa so bí nǹkan bá ṣẹlẹ̀ láàrin ìwà àtẹ̀yàn ẹ lè jókòó kẹjọ trash èjú kẹ wá ṣẹ̀sìn ọdún àtẹ̀bá gbéra yín wá ṣẹ̀sìn lórí social media Yorùbá ní ṣẹ̀mí bíọ́lògùn ọ̀rẹ́ ahọ́n àtẹnújà wọ́n parí ẹ̀ ni so bí relationship yẹn ṣe rí tí wọ́n ṣe close bẹ́ẹ̀ nìkan bá sunkún èmi náà mọ̀ sunkún ni bí nǹkan bá ṣeun náà bó bá sunkún èmi náà mọ̀ sunkún bí n bá sunkún yóò wá sọ́dọ̀ mi àjọ mọ̀ sunkún lura wa ni so relationship yẹn náà nǹkan lè ṣẹlẹ̀ láàrin wọn kẹ má lè bíra yín kẹ má lè trash ẹ̀ àwòsàn kan kẹ wá fi ra yín ṣẹ̀sìn kẹ wá ṣẹ̀sìn awọ́rò kẹ wá mọ búra yín kẹ mọ ṣépè fúnra yín kó wá mọ parọ́ mẹ́nìkan gbogbo àwọn story 1948 kó wá máa sọ àti tó jẹ̀nu àti tí ò jẹ̀nu ẹnu tó fi sọ pádégún kó wá gbé síta kó wá gbẹnu òkè kó gbẹnu ta sísàlẹ̀ kó wá mọ pádé òtún gúnmọ́ dèrè lẹ́pàá wá táwà lórí social media aláàgọ̀ bíi ti yín.
bí ọ̀rọ̀ ìjà bá ṣẹlẹ̀ láàrin èèyàn méjì ẹni ọ̀kan lọ́mọ ló first mention the kind of Akeugba Gold ṣebí nígbà tí wọ́n ń jà bí wọn ò jà mọ́ kí ni tẹ́yìn nínú tẹ́yìn gbé dání tẹ́ẹ̀kì fi ń lépa àlàáfíà ọ̀dà ọ̀kan lọ́mọ àti Akeugba Gold wọn ò jà mọ́ tó bá wù yín oríṣiríṣi nǹkan lẹ sọ ẹ ló láṣìírí lọ́wọ́ ẹ̀ ni ẹ ló ní kinní kan lọ́wọ́ ẹ̀ ni kò sí nǹkan tẹ́ ẹ sọ tó bá wù yín kẹ́ ẹ sọ ṣùgbọ́n kí ni tẹ́yìn ò kí ń lépa àlàáfíà tọ́ òun ló bá lágbájájà kò bá lágbájájà mọ́ ẹ̀yin náà tẹ́ ẹ̀ bára yín jà kí tẹ́ ẹ̀ kẹ́yìn náà kẹ́ ẹ ṣe ronú kẹ́ ẹ lórú àìdíà yẹn mẹ́tọ́ọ̀dì yẹn pé àwa náà ò bára wa jà mọ́ jẹ́ kí gbogbo wà ní ṣọ̀kan ṣé kẹ́ máa jà ẹ ṣe fi ń pull crowd ṣe fi chase the clouds ni because I don't understand kẹ́ máa bára yín jà tàbí tẹ́ ẹ̀ bá gbádùn Quran dání tẹ́ ẹ̀ bá gbé ẹ̀sìn lérí ẹ lè jáde kẹ́ máa ṣe ṣó fúnra yín ayé máa wò yín wá pàtẹ́wọ́ fún yín wá cascos fún yín pé ń ṣe fracas ni náà ẹgbẹ́ sí ìrù sórí ẹ wá ṣe fracas ṣe lójú tì ṣá ẹ̀yin náà tẹ́ support wọn ṣe lójú tì inú yín dùn pé kó ṣá máa jà lọ kíjà máa wáyé kó gbàsgbòs máa wáyé alájà náà jáde òun ta tán ni òun tiẹ̀ fẹ́ ta tán lọ́tọ̀ òun ta tó fẹ́ ṣe fracas ó ta tán ṣó yẹ kó sọ bẹ́ẹ̀ tó bá tó ṣé èèyàn ló yẹ kó bẹ̀rù ni àbí Quran tó gbé dání tẹ́gbẹ́ lóòótọ́ Ọlọ́run ló pè ẹ́ sí iṣẹ́ ẹ̀sìn tó ń ṣe yìí ló pè ẹ́ sínú nínú àwùjọ pé kó máa ṣàwọn kankan tó ń ṣe láwùjọ ìyẹn ló máa kọ́kọ́ gbé sọ́kàn interest Ọlọ́run ló yẹ kọ́kọ́ wà lọ́kàn wọn yes tó bá jẹ́ pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé ìtì Ànábì ní pé kẹ́ ẹ ṣe òun lẹ fẹ́ ṣe òun lẹ dẹ̀ gbé dání òun náà lẹ ń ṣe wàláì ẹ ò ní wáriwo ọjà kankan ṣé ó wà nínú Àlùkùránì pé kẹ́ wá síta kẹ́ wá máa yẹ̀yẹ́ ara yín kẹ́ mọ́ fira yín ṣẹ̀sìn mo béèrè ní o tó wà ní ẹ̀kẹ́ mọ́ fira yín ṣẹ̀sìn tó bá ti wà nú ẹ sọ tó bá wà fún wa nínú Àlùkùránì pé kẹ́ máa sí kẹ́ bọ́sà kẹ́ máa fira yín ṣẹ̀sìn so bóyá fi pé nǹkan tẹ́yẹ alájà ṣe yẹn obìnrin ni àtọkọlọmọ bí wọ́n ṣe gbàgbósì yẹn tí kàkàkí ànábì àbí nǹkan tóun náà bá wọn fi tí ẹyẹ tiẹ̀ burú jù ṣó ẹ̀yẹ mi ìmọ̀ bó ṣe ń sọ tóun náà bá jáde tó bá gbé ìkan tún àtọ̀ tún gbé jáde sìn Sèyíkì bóyá Lágbàjì àti bóyá kinní kan náà wọ́n láwọn kan náà tún àwọn náà rẹ̀ kan tún ṣe fracas tiwọn kí ló dé bàbá kan ló sọ̀rọ̀ tó sọ Sèyíkì Lágbàjì versus kinní kan bí ó dárúkọ orúkọ yẹn mo ti gbàgbé mo kàn rí briefly I was like kí ló dé tó bá tí kinní bá wá dé tán tí àwẹ̀ bá wá dé tán sìn ẹ wàá rí pé gbogbo àwọn èèyàn wọ́n wá sáré wọnú àwọn èèyàn wá bẹ̀rẹ̀ wọ́n wá máa ní àwẹ̀ gbọ́ àwọn tẹ́ bá wá kí wọn báyìí akóǹgbẹ ẹ kí wọn akóǹgbẹ o ìkan rèé Sèyíkì Labib sorry Láwàjì kọ́ o Sèyíkì Labib versus bóyá Jàbàtà àbí nǹkan kí ló tún fàjà ó ní mo gbé sórí fóònù yìí bí Jàbàtà àbí nǹkan bí Jàbàtà àbí nǹkan Sèyíkì Labib àfà tó máa ń gbé kíní Labib tó máa ń wé láwà nìyẹn Sèyíkì Labib versus bóyá Jàbàtà àbí nǹkan ṣó yẹ kó rí bẹ́ẹ̀ èyí tó jẹ́ wípé tí ó bá ti wá di pé àwọn ẹ̀dẹ́ ń sìn yìí o àwọn tó mọ tí ò ní mọ tí mọ́ o àwọn tí ń so ìsìnà ò ní ṣe ìsìnà mọ́ àwọn tí ń kóbìnrin ò ní kóbìnrin mọ́ o àwọn tí ń ṣe kíní kan gbogbo ìwà tí wọ́n wá máa pretend pretend ni wọ́n wá pretend for 30 days ẹlòmíì ò wá rọ báyìí ó ṣàfẹ́kẹ́ béèrè pé ẹ kú òǹgbẹ àwẹ̀ di mélòó àwẹ̀ ni wọ́n mọ̀ ká àwẹ̀ di mẹ́fà lónìí o Ọlọ́run ṣeun àwẹ̀ di mẹ́jọ o àwẹ̀ ti dogún lónìí o ẹ wà mọ̀ ká ìwà yín before àwẹ̀ àti after àwẹ̀ ńkọ́ kẹ́ ẹ tó wọnú oṣù lámúlá náà báwo ni ìwà yín ṣe rí báwo ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu yín báwo ló ṣe rí.
ní gbogbo ìgbà kan la mọ̀ jáde tí a mọ̀ ṣe women supporting women. Gbogbo ìgbà kan la mọ̀ manage table. Pé èèyàn méjì bá wọnú ilé tó bá ń bára wọn sọ̀rọ̀ tọmọ ìyá méjì wọlé tí wọ́n rẹ́rìn jáde ní gbogbo ìgbà wọn ò tí bára wọn sòótọ́ ọ̀rọ̀. Ǹjẹ́ wọ́n bá ti wọlé tí kan gborí bá tó jáde tó gbọ́n nípa báyìí tí kejì náà bá wọ́n ti bára wọn sòótọ́ ọ̀rọ̀ ni olo tó ṣẹlẹ̀ yìí. Alájà Kaola, you have to stop it. Alhaji Okanlomo, it is high time you have to stop it. Ẹ jẹ́ ká àlàáfíà ó jọba. Kí àwọn èèyàn má wá yẹ̀yẹ́ yín. Nígbà tí àwọn bá ní tẹ́ bá lè ṣe Ramadan lecture, àwọn èèyàn mọ̀ káwọn èèyàn mọ̀ sọ̀rọ̀. Alhaji Akeugba Gold yìí tó máa ṣe ẹjọ́ mo bèrè question kan lọ́wọ́ yín ẹ má bu Alhaji Akeugba Gold o. Tí ẹ bá ti níbi Alhaji Akeugba Gold tẹ́ bá níbi tí wọ́n ti sọ̀rọ̀ tí wọ́n ti ṣépè wọ́n ti bú Alhaja Kaola ẹjọ́ ẹ kọ́ tí ẹ sọ fún mi pé yes pé ẹ máa sọ fún mi ẹ máa send ẹ sí mi ẹ send ẹ sórí WhatsApp mi +1 317 429 7082 +1 317 429 7082 máa pè lẹ́ẹ̀kan sí +1 ẹ send ẹ sí mi lórí WhatsApp +1 317 429 7082 ẹ send ẹ máa bu Alhaji Akeugba Gold. Oya Crown Wealth ẹ send ẹ síbi tí Alhaji Akeugba Gold tó ti ṣépè fún Alhaja Kaola nígbà tó ti ń jàre mo fẹ́ rí ẹ send ẹ sí mi ká play ẹ. Bí ẹ bá ń bá yàn ọjà bí èèyàn méjì bá ní misunderstanding èmi ń sọ fún yẹn tẹ́ bá ti pera yín lórí ẹlẹ́sẹ̀ yálà kìrìsìtẹ́nì tàbí mùsùlùmí ẹ máa pera yín ní kọ́nà ẹ máa sọ àwọn nǹkan tó tìyàn lójújò lè lọ́wà. God bless you, Mami Oladun Olóyè Olúwa. Alhaja Kaola tó ní tu inú ti ẹ̀ wá bí mi mo kàn wá rò pé Alhaja Kaola who does that? Alhaja sọ ó ṣe show kan wọ́n sọ pé mo gbọ́ show Alhaja kan tá Alhaja sọ pé àwọn kan wà tí wọ́n lọ ṣiṣẹ́ lọ́dọ̀ Akeugba Gold pé wọ́n fẹ́ lọ ṣiṣẹ́ iṣẹ́ wọ́mọwọ́mọ àbí nǹkan tí wọn ò bímọ wípé àwọn obìnrin 20 ló pe òun. Jésù Alhaja Kaola òun kàwọn lẹ́yọ kọ̀ọ̀kan báyìí. Ó ní àwọn ọkùnrin àwọn 20 ló pe òun wípé wọ́n sọ pé ó bá wọn sùn ó tún gbowó lọ́wọ́ wọn ìwọ wá dá owó padà fáwọn kan wá láìrọ́ ni. Ìwọ Alhaja Kaola ó dán àwọn àtisẹ́ẹ̀tì lórí ìkànnì yìí tẹ́ bá ń sọ̀rọ̀ ẹ má fi báwọn èèyàn máa bìlífù yín wà láìwọ̀n ò ní gbà yín gbọ́. Kò possible obìnrin 20 mélòó ló dúró nu wọn dó 12 wọ́n gbèdì wọn lẹ̀ wọ́n ní wọ́n tún máa padà Samo Johnson wọ́n tó bá tún parí àwẹ̀ wọ́n tún padà kò sí wàhálà wọ́n náà tún so wọ́n á dákẹ́ fún àwẹ̀ tó bá ti wá parí àwẹ̀ wọ́n tún resume padà. They should try and settle it. Báwo ṣe máa gbà yẹn gbọ́ Alhaja Kaola ṣé mi ò pè yín nígbà táwọn èèyàn fẹjọ́ yín sùn mí pé wọ́n lọ sí àjì yẹn wọ́n ní wọ́n cancel ẹni tó ẹni covid àbí nǹkan ṣé àjọ sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n fẹ́ gbowó tẹ́ni yẹn rìkọ́ọ̀dù yín sí wọ́n ní kẹ́ni yẹn gbọ́dọ̀ gbé rìkọ́ọ̀dù yẹn jáde síta kó máa bá ṣe yín jẹ́ ṣé mi ò pè yín wọ́n náà wọ́n pé kí n settle ẹ̀ pẹ̀lú ẹni yẹn àmì kéèpì kẹ́dá owó ẹni yẹn padà fún tẹ́ ti gbowó tí wọn ò lọ àjì tí wọn ò rówó gbà kẹ́ bá ṣe ẹnìkan jẹ́ náà kò sí ẹni tí wọ́n gbogbo yín pátápátá kò sẹ́ni tó saint èmi tí mo bá ń sọ̀rọ̀ yìí mi ò saint o àwọn tó ń gbọ́ mi kò sẹ́ni tó saint nínú wa one way or the other gbogbo wa níbì kan tá a kù sí we should be able to manage each other we should be able to manage ourselves
tí bá sọ pé gbogbo nǹkan tí Mudashiu Yusuf bá ṣe fún mi mo máa fi bá yín òdì ni mo máa mi jáde síta tí mo máa yẹ̀yẹ́ tí màá lọ máa fẹjọ́ ẹ̀sùn arábìnrin tó yin Abíọ́lá mi ò fẹ́ kálàáfíà jọba ni. wáyé tí mi ò ṣe pẹni tí tó ń bínú sí mi tèmi àti ẹjọ́ ń jà àbí tí mo fi pé ìwà nǹkan tẹ́ ṣe yóò dùn mí o mi ò láìkẹ́ rárá bẹ́ẹ̀ bàbá mi sọ bẹ́ẹ̀ mọ̀ àní sùúrù àní òrí bẹ́ẹ̀ kó jẹ́ pé láàrin ara yín lẹ bá tiẹ̀ tuntun tọ́ síra yín lójú ó dà ní báyìí lọ́rọ̀ ṣe jẹ́ ṣé ẹ̀ ní parí ẹ̀. Mọ́mì Ọládùn ní olóyè olúwa ni ara àwọn èèyàn wa ní courtroom tó bá ṣe nǹkan tó kù díẹ̀ káàtó tó bá dùn mí máa pè é tàbí tó bá bóyá mi ọkàn mi gan mo lè má rí mo lè má fọkàn sí ẹ̀tọ́ mi pé kájọ tutọ́ síra wa lójú ká bínú síra wa lójú kó sọ títí ẹ̀ kébí náà sọ pé tẹ́yìn náà ṣe dùn mí láìkí ẹ̀ kájọ sọ bẹ́ẹ̀ kádẹ̀jọ sọ nínú yàrá kétí méjì ò mọ̀ gbọ́ kájọ búra wá bẹ́ẹ̀ ẹgbẹ́nusọ mi ò lẹ́yìn kan tẹ́ ṣe jàre aláàjì ẹ̀yìn náà ẹgbẹ́nusọ mi lẹ́yìn kan tẹ́ ṣe ṣé nǹkan tó yẹ kẹ́ ṣe báyìí ni àmì òde wá mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ó dà má bínú ó dà èmi náà mo kó jẹ má bínú àlàáfíà ẹ̀ sì máa jọba etí kẹta ò sì ní gbọ́ ṣùgbọ́n nígbà tẹ́ bá yẹ ìyá ara yín ẹnu tẹ́lẹ̀ fi ṣe tàwa tẹ́ fi ń ṣe kinní kan ẹ wà lẹ́ẹ̀ka àwọn ẹ̀rí jọ tó bá tiẹ̀ fẹ́ sọ witness and witnesses ni ó tiẹ̀ máa pa mí lẹ́nu wọ́n máa sọ ni ẹ máa sọ̀rọ̀ ẹ tó bá sì ní tẹ́ bá ń fa àyà yẹn tẹ́ bá ń fi gbogbo ẹ̀ sáàrin ọ̀rọ̀ tẹ́ bá ń sọ̀rọ̀ yẹn wọ́n rò bẹ́yìn lẹ́ni kọ́kọ́rọ́ àlùjọ náà lọ́wọ́ ni. ṣé ẹni ò mọ̀ pé nínú ìwà àtìṣe ó ń bẹ nínú tí Ọlọ́run gan máa fi jọ́ọ̀jì èèyàn àbí kò sínú Àlùkùránì yín ni. ẹ̀dá kí ìwà wo lẹ́yìn kí lẹ fi pé ànábì máa fi kí lẹ fi pé máa fi jíyìn fún Ọlọ́run níjọ́ tẹ́ ẹ bá padà sọ́dọ̀ Ọlọ́run. ìwà àwọn iṣẹ́ ìrìnjú wo lẹ́yìn fi pé wọ́n máa wò ọ̀rọ̀ ẹnu yín ìwà yín èrò ẹ sọ́mọlàkejì gbogbo ẹ bẹ́nu tọ́lọ́run ó lò tó wà wájú Ọlọ́run. ibi tẹ́ wá mọ Kùránì dé tó yẹ káwa tá àgbé Kùránì dání káwa mọ sọ pé a fẹ́ mọ kọ́ yín tó yẹ kẹ́ mọ kọ́ wa. ètò wa tiẹ̀ wá dùn mí jù gan tó jẹ́ kínú bí mi jù nínú ọ̀rọ̀ yìí ni wípé ìgbà tẹ́ ẹ̀ tí wá fẹ́ jà ẹ̀ mọ táìmì rárá ẹ̀ mọ táìmì ṣé táìmì ló yẹ kẹ́ ẹ jà ẹ̀ lọ sọ́ndà comment section rẹ̀ àwọn tó bá ti jẹ́ Muslims ni ẹ̀ mọ̀ gbọ́ ọmọ tẹ́ ẹ pa ń kọ́ níbo lẹ gbórí sí ẹ gbórí jáde o àwọn ọmọ tẹ́ ẹ pa ń kọ́ I'm telling you ìyẹn gan bẹ́ẹ̀lẹ̀ àwọn tó jẹ́ pé ṣé ẹ bẹ́ ṣe wà yìí ṣé ẹ máa sọ wípé èyí tẹ́ jẹ́ Muslim ẹ máa sọ wípé ẹ mọ àwọn tí wọ́n ní wọ́n tí wọ́n sọ pé wọ́n ń lo gbogbo wọ́n ń gún nǹkan pọ̀ mọ́ra wọn ẹ mọ̀ wọ́n ìgbésẹ̀ wo lẹ ń gbé láti là wọ́n lọ́yẹ̀ ìgbésẹ̀ wo lẹ ń gbé láti enlighten àwọn tó jẹ́ àfà tó ń kọ́ ọmọ ní kéwú pé ẹ mọ̀ fi lè mọ̀ fáwọn ọmọ gbogbo ohun tó yẹ kẹ́ ẹ jẹ́ pé èyí tẹ́ ẹ jẹ́ lórí ẹlẹ́sìn most especially tẹ́ ẹ jẹ́ representative lórí ìkànnì yìí ẹ̀yin kọ́ ni the best wọ́n nítorí pé ẹ̀yin la aṣojú lórí ìkànnì tá a wà yìí báwo lẹ ṣe fẹ́ fọ̀lú mọ́ ṣé bàbá wa ṣé mufti Ìlọrin ni àbí kí lórúkọ tó jáde tó sọ pé ó da ọ̀rọ̀ tó ń sọ òun gbà bẹ́ẹ̀ òun sì kó jẹ pé òun sọ pé wọ́n ní kéèyàn jẹ́ èèyàn kó tó jẹ́ èèyàn àbí nǹkan ó ní ó dá ó láṣìwí ni òun rẹ́nu ni pé tóun fẹ́ sọ ó ní ó dá òun ní kí everybody dáríjì òun nítorí pé máa yẹn fi àlàáfíà ni ó ti rí pé tóun bá sọ bẹ́ẹ̀ gbàgbọ́sì yẹn ò ní tán ó ti rí pé tí ò bá sọ bẹ́ẹ̀ ọmọ aráyé gan máa túfùrò díẹ̀ lọ pé ẹni tó mú kó sọ bẹ́ẹ̀ ẹ̀yin náà nu ibi tẹ́ bá wa dé lónìí nù ní gbogbo táìmù tá a wà yìí táìmù ìrònú pìwàdà ọkàn ni